Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. The first all over the world. Ọ̀rọ̀ ló tún ti délẹ̀ yìí o. Ọ̀rọ̀ ti bẹ́ yọ lóríṣiríṣi nípa Pastor Gabriel Agbala Jésù. Àwọn èèyàn ti jáde síta. Wọ́n ti ń fi ẹ̀hónú hàn gidi nípa bí Agbala Gabriel bó ṣe jáde síta tó sọ̀rọ̀ tó ń ké pe ìjọba pẹ̀lú gbogbo àwọn tó rẹ̀ tí wọ́n dáwó fún tí ó abandon sí church ẹ̀. So àwọn èèyàn ti ń query ẹ̀ gan nípa bí wọ́n ṣe ń dáwó fún wípé ṣé lóòótọ́ ni ó ń fowó ṣe gbogbo àwọn nǹkan táwọn ń dáwó fún sí wípé kó ṣe pé ṣé lóòótọ́ ni. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu àwọn èèyàn, oríṣiríṣi comment táwọn èèyàn rọ̀, gbogbo àwọn nǹkan tí wọ́n sọ nípa àwọn ìwà tí ó ń wù, ṣé lóòótọ́ ni àbírọ́. So gbogbo ẹ̀ náà ni ẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn èèyàn ṣe jáde síta nípa ọ̀rọ̀ owó tí wọ́n dá fún Agbala Gabriel, pé àwọn nǹkan tí ẹ jáde síta oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti jáde síta náà ti sọ̀rọ̀. So gbọ́ update yẹn náà la máa mú wá fún yín lórí ìkànnì wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé sẹ́yìn náà gbogbo àwọn activities tí ó ń ṣẹlẹ̀ nípa Agbala Gabriel náà, gbogbo update yẹn náà ni a máa mú wá fún yín. So ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Agbala Gabriel fine. Ó ti sọ pé ọmọ yẹn ó willingly fún yín lówó church yín ni. Jọ 600,000 tó yá lọ́wọ́ aláàárẹ̀ kọ́. Ẹ̀yin èèyàn receipt 600,000 ni ẹ. Dàmọ́lá àbí kí lórúkọ ẹ̀, Gabriel Dàmọ́lá òun lórúkọ ẹ̀, ẹ wò lókè òun nìyẹn. Come and explain to Nigerians. Kí lè tó fi já 600,000 lọ́wọ́ kejì. Mo ti accept ní pé gbogbo àwọn owó tó kù 850 owó táyà, ohun owó oúnjẹ 750 gbogbo ẹ̀. Mo ti accept báyìí ní pé ó willingly ṣe yẹn. But 600,000 tó dá yẹn tó já lọ́wọ́ ẹ̀, ó máa dá padà. John torí Ọlọ́run, you need to come out now. Ṣé bó ti jáde sọ̀rọ̀ ní pé ọmọ yẹn ṣe sàárà ni. Ó máa wá bọ́ tàǹsìn, wá explain 600,000 tó yá lọ́wọ́ ọmọ yẹn. Tó bá fi lè explain, ìjà máa bẹ̀rẹ̀, ìjà èmi àti ẹ ṣe bẹ̀rẹ̀ ni o Gabriel. Gabriel, ìjà èmi àti ẹ ṣe bẹ̀rẹ̀ ni. So guys, this is the receipt. Gbogbo yín tó ẹ̀ sọ pé lady yẹn parọ́, kò lè jẹ́ bẹ́ẹ̀. Receipt mo ti post sí yín lókè yẹn. Òun nìyẹn, ẹ ṣé gan. Wọ́n bí pọ̀ ìbá pọ́pọ̀ ìyá lákù ìyá aláìjà ẹ̀dá kí nǹkan bá ṣe tèmi. Báńkọ́ọ̀kì yẹn la máa padà lọ. Torí bá fọ́ ikú pa ẹ́. Bangkok hospital tètè yẹn máa gbọ́. Bangkok hospital yẹn ni mo máa lò. Kò dẹ̀ sí bàbá lákù ẹni tó bá sọ kíkà bá lò bẹ̀yẹn. Wọ́n bí ìyá ẹ̀dá kò stop wa. Sórí àdúrà tó máa gbà kí sọ́jú ìwà successful. Tí nǹkan bá ṣe ọmọ yìí. Tí nǹkan bá ṣe ọmọ yìí. Gabriel, I promise you. Mo sọ pé tó bá jẹ́ last sùúrù tí bàbá jà last ìjà tí bàbá jà lórí social media yìí lélẹ̀ máa dúró tán lórí ọmọ yìí. Máa dúró tán lórí ọmọ yìí. Bangkok yẹn òun la máa lò. I'm not changing hospital. Mo fi tèmi, mo fi kejì kọ ẹ lọ́rùn, nǹkan kan gbọ́dọ̀ ṣe o. Orí ò gbọ́dọ̀ fọ́ o. Bangkok yẹn la máa lò. Àwọn tó ní kitchen hospital no. Àwọn doctors kan náà ti message mi ní kí Bangkok yẹn gangan ni best place for her to do that surgery. Àwọn bá ti mọ bó ṣe ń lọ. Wọ́n ti mọ bó ṣe ń lọ rẹ̀. Nǹkan kan ò tẹ̀lé ṣe ẹ́ ni. Nǹkan kan ò lè ṣe ẹ́. Kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ́. Ó ti lọ, ó ti dé. You will come online and come and give testimony. Eléyìí ó ti ṣe. Òun ṣe first person tí mo ti ṣe surgery fún lórí social media yìí. Mo ti ṣe surgery fún èèyàn 5 lórí platform mi. Ó dẹ̀ wà successful. Èèyàn 5. So etí wọ́ yìí ó kò ní bumi lọ́wọ́. Wa a máa lẹ́nu ọpẹ́. On this one, kò lè work. You could see that. Sorry, okay. You could see that lady, she was on that, like, she could not even stand, she could not do anything. Agbala Gabriel de ran àwọn èèyàn lọ bá ń pé kó máa gbà ó kọ́kọ́ gbà ó ní pé ìwọ ní pé kó má worry. Your body language was, if truly kò fẹ́ gbà ó fẹ́ gbà ó yẹn lọ́wọ́ wọn, you could have said no, don't, you should. Sọ bẹ́ẹ̀ fún wọn lórí fóònù, wọ́n ṣàṣàdúrà pé God bless you. Wọ́n dẹ̀ hand pọ̀. Wọ́n ṣe bí ẹni pé àwọn ò mọ̀ ń pa ẹ̀. Àjọ dé hospital yẹn ni èmi ò tẹ̀ mọ́ pọ́ ti já wálé lọ hospital wọn ti kúrò. Mo wá ní wáì tó fi jẹ́ pé orí fóònù ni Agbala Gabriel ti ń pè mí ṣe bí inú premises lọ́wà lọ́nà náà ní pé wọ́n ti jáde wọ́n láwọn fẹ́ lọ ṣe facials. A dúró dé wọn láti after 2 yẹn wá after 5. Nígbà tá a rí wọn làwa bọ́ sọ́nà Ìbàdàn là ń lọ tiwa.
bàtà ṣáàdé síbàdàn tún àwọn test yẹn ó yẹ kó take 2 weeks ìgbà tó lọ́n ṣàmà bá mi ṣe wíìkì yẹn ni test yẹn jáde mo wá sọ fún wọn pé test tí mo lọ ṣe yìí ó ti jáde mo dẹ̀ fẹ́ padà sí hospital but ẹ má kó èrò tẹ̀lé mi bí ìtọ́jọ́ sí torí mi ò ní 500,000 owó fuel ní pé èèyàn méjì àbí mẹ́ta tó lè gbé mi ó ti wà òkè pẹ̀lú àbúrò mi wọ́n dẹ̀ láwọn ti gbọ́ wọ́n ní bọ̀ mo máa sanwó epo mo ní mo ti mọ̀ máa san èlò lówó fuel wọ́n tún ní 200,000 mo ní mi ì lágbára 200,000 owó ò wọlé mọ́ 1,500 2,000 ló ń wọlé nípa àwọn èèyàn ò sẹ́ǹdì owó gidi mọ́ nǹkan kan báyìí mo ní kó ṣàgbé mi lọ sí inú ọ́fíìsì wọn wọ́n gbé mi débẹ̀ mo ṣá lọ bẹ̀ wọ́n pé kó jọ ní pé ẹgbẹ́ wọn lọ fẹ́ gba 200 owó epo pé ẹjọ́ ẹ jẹ́ kí n san 100 àǹtí ṣé torí rẹ̀ lọ sí wá gbé yín dìde ni mi ì mọ bó ṣe mọ́ ń ṣe mi mọ bó ṣe ń repo wọn mi ì mọ bó ṣe ń ṣe nǹkan wọn ẹgbọ́ yẹ 100 yẹn lè tán pásítọ̀ wọn wà lórí ìdúró pótókọ̀ wà lórí ìdúró dráìvà wà lórí ìdúró tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí o gbogbo wọn sọ̀rọ̀ àǹtí ó yẹ ń gbọ́ dráìvà ó yẹ kó rí 100,000 lè gbé yín láti bíbá ìdílé ṣan òjì náà kinní kan àǹtí ẹ má wọrí kinní kan kò wáyé kó wá torí yẹn wá gbé yín dìde kíní èmi ìmọ̀ bó ṣe mọ́ ń ṣe mi ìmọ̀ bó ṣe mọ́ ń repo wọn àmọ́ ó yẹ kó wọ́n yẹn lè tó náà wọ́n ṣàníkan dá mi tó ní pé ní last week ta lọ yẹn àwọn ra epo 150,000 nípa àwọn dẹ̀ sáfíìsì mọ́tò àwọn dẹ̀ tún jẹ́ kí àwọn dẹ̀ tún ra oil sínú mọ́tò yẹn náà ní pé servicing àti oil yẹn is 48,000 pẹ̀lú owó fuel 150 that's 198 ní pé so 200 yẹn náà ni mo máa padà send. Sorry, can you hold on please? They are asking for the account number. If there is a way but you máa ń ṣe ẹjọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ẹjọ́ ta ló máa ṣe mi ìmọ̀ bó ṣe ń ṣe account number. mo ti jọ pẹ́. báwo mo ṣe máa ṣe máa pín ẹ̀ ni. bẹ́ẹ̀ ni mo. lovers ọ̀rọ̀ lẹ ti gbọ́ àwọn èèyàn ti jáde síta gan-an tó ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi tí wọ́n ti ń sọ a lot of things nípa àwọn ìwà tí Àgbàlá Gabriel tó ń wù kọ́lọ́run ṣàánú wa a máa tún fún yín ní update nípa nǹkan tí Àgbàlá Gabriel tó náà sọ tí ẹ̀yin fi wá sí wa kí ni opinion ti yín kí ni ìwòye ti yín ẹ jẹ́ ká mọ̀ ní under comment section so I appreciate the support yín we love you all thanks for watching.